bá ṣe eré tó bá ṣe bí wọ́n fọwọ́ balẹ̀ jìn. Kí ló ń wí tí ó dùn lẹ́nu ẹ̀? Ó ti di èèwọ̀ fún ẹ. O gbọ́dọ̀ fọwọ́ bọ́. Ẹ mú kan nínú èmi àti iṣẹ́ ọdẹ. Má jẹ́ rí ọlọ́dẹ mi. Lé mi. Bẹ́ẹ̀ ni mo sọ. Eléyìí kì í sàrùn ikú ni. Ikú rẹ̀ jọ̀gẹ̀dẹ̀ ń rẹ́ẹ̀dì fìkín. Ikú ọmọ pé tí ó ṣe pupa ni. Dákun, kí la lè ṣe sí i? Ṣé bí ìbọn kan náà tí mo gbé orúkọ dé? Ìbọn dà. Èmi ò tiẹ̀ fẹ́ kẹ́ ṣe mọ́ ni. Ọ̀rọ̀ mi ò jù báwọn lọ. Ṣé orí bàtẹ́ tó wú ẹ̀mí mi ni? Ìgbà rẹ̀ sojúdé. Olóòfẹ́ ṣe. Èmi ní fífọ́ làáfọ̀. Ẹni tó bá pa gúnugún kò ní kọ́dún. Ẹni tó bá pa àkàlàmọ̀gbò kò ní kọ́ṣù. Ìjà kan yóò ṣẹlẹ̀ láàrin wa àti ọ̀rẹ́ rẹ̀. Ìjà ńlá sì ni. Ẹ wọ ìjà! Akí ìwọ́dà! mo ti gbọ́ ẹ wo ọ̀rọ̀ ní bàárò kì í tó rọ ẹ̀fọ́ àti lálàá sí i láti ilé o. Àbúrò àwọn tó bẹ̀rẹ̀ pé ṣé gbogbo wa dúró ni. Gbogbo anáyọ lára sí wọ́n ní àwọn obìnrin kan o wọ́n lé àwọn ní máa gùn o lọ́wọ́ ṣe lé wọn máa gùn o àwọn lọ bá wọn wọ́n ti lò wọn o kí ni tiwa pẹ̀lú wọ́n lo ọmọ wọn lo ọmọ. Gbogbo èdè ti sáà ń sọ yẹn wọ́n ẹ̀gbẹ́ bóyá lórí òsè ìlú sí wọn wò wọ́n ránṣẹ́ sí wọn wọ́n kò jẹ́ kó mọ̀ ẹ̀mí kò sùn pé ẹ̀lú gbẹ
Sister máa bá wa format, àwọn ará ní format tó tún fún format ọ̀tún fọ́ nísìnyí. So àwa tó ẹ pé scammer ni wa, ajé sister tó wá fẹ́ máa gbé format fún wa. Who does that? Bó ni ẹ ti ṣẹlẹ̀? Nígbà tí ẹ máa dá ọlọ́run lè sọ fún pé wo never. Hello, Mickey. Wo bí ṣe ń bọ̀ sí ni mọ́tò ibẹ̀ sí ní jàkó. Mi ò lè sọ pé nǹkan báyìí ló ṣe. Ok, o níṣẹ́ lọ́wọ́. Pa iṣẹ́ yẹn tì jọ́ sórí Ọlọ́run. Ó níbi tí mò ń lọ. Sáré máa bọ̀ jọ́, máa fún ẹ lówó. Sáré máa bọ̀. O ṣe jọ. Ibi tí mo wà ò jìnnà sí workshop ẹ̀ náà. Lagos Road. Ibi gáréèjì yẹn, Lagos gáréèjì náà ni òjìnà sọ́tò ẹ̀ ibẹ̀ tí mo wà. Jọ kókó irinṣẹ́ dání lórí gbọ́ ṣe. Báwo ni ọmọdé ẹ pé ẹ sì nọ́mbà ò lọ. Ẹjọ ẹ má pa o ẹ má pa please what do you want? Ẹjọ kí lẹ fẹ́? Ẹjọ ẹ bá ń fìyàwó mi sílẹ̀ ẹ má pa. 10 million naira. Ọ̀dà ẹjọ ẹ ṣáà spare life ẹjọ ẹ má pa ìyàwó mi ẹjọ. 10 million. I had you right. Yeah. How much it cost? Hey, irú wàhálà wo leléyìí wọ́dọ̀? Kí ni mo fẹ́ ṣe báyìí? Ẹ jẹ́ ìdẹ̀sí máa lọ station. Ẹ lọ bá DPO. All right, sir. I'll get back to you, sir.
ó tẹ̀ ń bá mi sọ̀rọ̀ lọ́wọ́ ní fóònù court. Later ẹ̀mí dẹ̀ wí pé tí n bá délé nǹkan tó fẹ́ sọ a máa yanjú ẹ̀ tí bá délé. Bí ṣe bọ́ sínú mọ́tò báyìí mo kàn rí tán fi fóònù ẹ̀ pè mí. Wọ́n á ní the next thing ti dẹ̀ máa gbọ́ ni pé àwọn ti kidnap ìyàwó mi. Nípa àwọn ti kidnap ìyàwó mi. So wọ́n á wò pé kidnap kẹ̀. Wọ́n á jẹ́ oyè mi pé kí n lọ wá $13,000 wá. What? $13,000. Yes. So wọ́n á wò pé èmi nìkan ò lè dájọ́ ní ibi tí wọ́n sọ pé kí n gbogbo wáyàn wípé gbọ́dọ̀ involve ẹ̀yin ọlọ́pàá. Bó jẹ́ pé ẹ̀jẹ̀ máa secure mi débẹ̀. Kì í fẹ́ máa ṣe ní ọ̀rọ̀ ìjà o. So that wọn nílé ọtí ìyàwó mi wípé kẹ́kàn tẹ̀lé mi débẹ̀. Màá dẹ̀ gbowó wọn fún ọ, ìyàwó mi á tẹ̀lé. Nǹkan tí mo ní kí n sọ fún nǹkan tí mo ní yẹn sọ. Okay, sir. But ṣe mo wí pé tẹ bá gbọ́ fún àwọn pípọ̀ yẹn ẹ ti ṣe sófin ṣá. Lọ́nà o. Ẹ mọ̀ pé àwọn kidnappers tó bá ṣe ń rówó sí i ni wọ́n máa dùn. From there wọ́n máa pọ̀ sí i, wọ́n máa retaliate. Ẹ mọ̀ pé ìjọba ṣe ń fight very very hard láti eradicate àwọn pípọ̀ yẹn. Ẹ wò èmi ò ní fẹ́ kọ́ ọ̀tí ìyàwó mi. A lè ṣe anything fún ìyàwó mi. So nǹkan tó ń demand fún yẹn ẹ bá jẹ́ ká gbé fún wọn. Ó ti yé yín ẹ bá jẹ́ ká gbé fún wọn kí peace ìjọba. What about you from this? Sherry, everything there's something by inside. Ẹ ti kó details on that message. Of course. Ẹ máa lọ sí accountancy. Ẹ máa submit ẹ̀. Bẹ́ẹ̀ sọ fún yín sí, nǹkan sọ fún Ọlọ́run. So àwọn máa take up àti máa ṣiṣẹ́ àwọn iṣẹ́. Mo dẹ̀ fi ní dá lójú wípé ìyàwó yín àwọn àwọn àdìfún sá. Ẹ jọ ó tún lè tó ẹjọ́. Ìgbà tí mo bẹ̀rẹ̀ fún ọ ìfẹ́. Ṣé rí ọmọ tẹ́ ń wò yìí ara àwọn ọmọ mi tó tà ní àwọn ọmọ mi tó mọṣẹ́ ṣe àwọn ọmọ mi tó yáàyì tó bó ṣe wà ó máa ṣàlàyé ara ẹ̀ fún yín ìwọ náà introduce ara ẹ̀. Olóyè orúkọ tèmi ni microwave bó bá ṣe wá fẹ́ sí mi tó bá jẹ́ pé ní tútù àbí àsìdè hot olóyè tí bá wá gbá ọ̀kẹ́rẹ́. Oh God. Microphone. It's together. Bílẹ̀ ló sọ yẹn. Ọmọ ni bẹ ṣe ń wo yẹn. Ọmọ tẹ́ lè regret láéláé ni. Ẹ ṣáà mọ̀ pé mi lè fún yín lófo náà. Orúkọ ẹ̀kẹ́ microwave. Microwave ni. Tó bá jẹ́ pé ló ní wọ́ọ́rọ́wọ́. Tó bá dé jẹ́ pé ló ní gbígbóná bó ṣe sọ tẹ́lẹ̀. Ó máa fún yín everything. Elegance. Yes. Child abuse. Yes now. Jọ́ torí Ọlọ́run wàá ti gba jump. Mo ti pass gbogbo stage yẹn. Stage kọjá ẹ̀. Yes. Má bínú má yẹ kó dàbí sọ. Ìyàwó ló jáde. Last year ló ṣe jáde. O tiẹ̀ tí serve. Child abuse nìyẹn. How shall it be heard? How can I tell anybody outside pé mo gbé ọmọ yìí sí abẹ́? Last year lọmọ ìjáde ó ti pẹ́ ẹ̀. Ṣebí a ní kò ì serve. Àbí kí wọ́n ṣe sí irú ọmọ tí ìyá ká sì yẹn báyìí. Wo ọmọ bá mi wẹ́lọ̀ mi. Kí n bá yín wẹ́lọ̀. Wẹ́lọ̀ mi. Microwave ìwọ lọ jókòó màá kàn sí ẹ. ẹ ṣọ́ Of course. olóyè wo We dáadáa. talk later, Mori. Olóyè Mi ò lè fún yín lófo. Kó bá mi wẹ́lọ̀ mi elegance. Ṣé bẹ́ẹ̀ mi owó tèmi lèmi fẹ́ ná? Kí o kò sí wàhálà. Suzy máa bọ̀ ń bí ọmọ mi. Kí olóyè yá gbé sí mọ́ wọn. No, wá sí sábà. Wọ́n ní kò bọ́ síta kí lè rí ẹ. O kàn everything. Ó yá ṣe nọ́mà fún olóyè. Olóyè, how far? Ẹ rí ni. Ẹ filẹ̀. Bá mi wá ẹlòmíì wọnú fóònù ẹ kó wá good girls jáde fún mi. Kí ló dé?
I'm a good girl. I know, yeah, almost there. Suzy, ọmọ kan tó ṣẹlẹ̀ lọ́jọ́ kan ló máa enjoy ààrẹ má worry a máa pè é. Èmi àti wọn ní a fẹ́ sọ̀rọ̀ má worry. Bí ọmọ bá tán lẹ̀ then I'll pick you. Okay. Yeah. Ṣé bó mi ni mo fẹ́ ná? Tí ọmọ bá tán lẹ̀ then we'll pick you. Bá má sọ bẹ́ẹ̀ lójú ọmọ ẹ̀wọ̀n tó dáa ní ẹ̀ lè rí. Lórí tó máa nà mí tí n bá sọ lójú ẹ̀ ni. Owó mi ni fẹ́ ná. And money speaks, okay? Okay, mo mọ̀. Wo fóònù ẹ kó bá mi wá àwọn ọmọ tó dájà rẹ. Kò sí wàhálà tó bá pé nǹkan tẹ́ fẹ́ náà ni. Tí mo fẹ́ nìyẹn. But àwọn ọmọ yẹn wà òkè ọmọ tẹ́lẹ̀ regret ni o bọ́n ṣe wà yẹn. Edo, ó yá, ewu. It's true. Look at this one. Ewu. Ọmọ rẹ̀. Olóyè. Gbé wá any amount. Olóyè. Yes. Nǹkan tí àwọn yín fẹ́ gbé ẹja tó lágbára ni o. Ṣé bówó tèmi ni mo fẹ́ ná? Àbí? Owó yín ni kò sí around. Elegance mo mọ̀ ẹ́. Tí n bá gbówó jáde ń sìn á wà lára ẹ̀. Mo mọ̀ ẹ́. Ìwé tó yẹ pé owó ni problem tẹ. Not really, but okay, ẹ jẹ́ kí n try. Try. Hello? Tóyìn. So what's up? Ibo lo wà báyìí? Abuja? Ṣé o lè bá first flight wá sí Èkó láàárọ̀ la? Wọ́n náà máa sanwó flight. Ó máa cost 500,000. Okay, wọ́n náà máa san. Tóyìn mo tẹ̀ fẹ́. Okay. Sorry. Show me one bẹ̀ ń wúkọ́. Okay, pẹ̀lẹ́ díẹ̀. Yeah, no problem. All right, later. And then sọ fún àwọn yẹn pé àwọn náà wá gbowó kan tó kúrò níbí báyìí. Àwọn tí ẹ gbọ́dọ̀ gbà. Torí wọ́n ti ń pọ̀fọ̀. Wọ́n pọ̀fọ̀. Ẹ gbọ́. Babes, wọ́n ní pé ẹ ń pọ̀fọ̀. Ẹ̀yin náà má pọ̀fọ̀ mọ́. Wọ́n máa ṣe yín dáadáa. Ẹ má worry, iṣẹ́ ti gbọ́. Ẹ ṣe sọ. What did you wait to do so you never done before? I go wire you for back. Hey, look at me. So, sọ fún mi ní pé kò mọ anybody. No, sir, I don't have any money. I'm coming from Koreba. I'm going to Lagos, sir. All right. No. Yo, man. Ṣé iná ti di pé ẹ̀ẹ́dọ́ ti yóò kí síbẹ̀? Pẹ̀lú gbogbo nǹkan tẹ́ fi hàn wá, ilé epo, hotel, everything. Even as self-completed building yìí, pẹ̀lú full plot of land tẹ́ fi hàn wá. Sir, kò tí ì wọ́ọ̀tì nǹkan tá a lè fi yá yín ní 200 million naira. Ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn o báńkà. Ẹ mọ value ibi tá a wà yìí ni. Mo sọ wípé mo ní 4 plots of land síbẹ̀. Ẹ wo uncompleted building tó wà lẹ́yìn. Ẹ mọ wọ́ọ̀tì ẹ ní. Ká má ti sọ bí ilẹ̀ lásán níbí ẹ mọ iye tó ń tà náà. Ẹ wo ilé epo yẹn, ẹ wo hòtẹ́ẹ̀lì ti fi wọ̀nyí náà. Sir, nǹkan tí mo feel ni pé bóyá tẹ́ bá níbi complex, I mean shopping complex, tẹ́ lè fi back ẹ̀ up, bóyá ó máa worth 200 million tá fẹ́ yá yín sir. Tí bá ní shopping complex mi ò ní wá bá yín. Èló gan ni fẹ́ yá 200 million naira. Ẹ wo gbogbo properties ti kó lẹ̀ náà. 200 million naira, sir. Kò kí ń ṣọmọdé owó o. Ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ wo. Mo ní hòtẹ́ẹ̀lì kékeré kan kò tó ìtawò lẹ́ẹ̀kan. Bóyá tí bá tú wádìí yẹn mọ́, bóyá ẹ̀ẹ́dẹ̀ lè dá mi lóhùn. Ṣé dọ́kúmẹ̀ntì ibi tẹ̀sán yẹn náà ṣó wà nù kọ̀ọ̀sẹ̀ kúkú? Everything no, màá kó yẹn wá. Ìyẹn ò tí ì sí níbí. Àwọn ètí fẹ́ fi dúró ni mo sì kó síbi. Bọ̀ tí yẹn náà bá sọ pé ẹ ní ìdẹ̀, màá kó wá. Ẹ máa ní láti hard ẹ̀ sir. Ṣé a lè lọ bí right away sir? Á lọ. But ẹ burú o. Ẹ jẹ́ n sòótọ́ ọ̀rọ̀ fún yín.
tí n bá gbọ́ ọmọ mi wá pé n fẹ́ fi yáwó gan-an ẹ máa ní kò tí ìlọ́mú sí wa. èyí sọ̀rọ̀. Sir, pẹ̀lú gbogbo properties that we were why, most especially the last one. I guess we are good to go. Yeah, we are good, sir. Yes, sir. And sir, ẹ má gbàgbé pé ilé ìtẹ̀sí hàn wá last day, kò tún sí document ẹ̀ nínú ilé tó wà lọ́wọ́ wa. So, mo fẹ́ kẹ́ mú wá wá ní office, so that I may push everything together. Ìjọ́ wo ni kí n wá? I think on Thursday. No. Mo pa ní appointment for Thursday. Let's make it Friday. Oh yeah, we're having an appointment on Thursday. One Friday. A ṣe gbogbo ẹ̀ papọ̀ lọ́wọ́ kan. Ẹ wo ọmọ dáadáa ni o, ọmọlúwàbí gidi ni. Ẹ ṣe múnú mi dùn ni. Ẹ ti dẹ́rù bà mí gan because contract tí fẹ́ ṣe yìí èmi ni mo mọ iye tí máa rí lórí ẹ̀. Mi ò dẹ̀ fẹ́ kó bọ́ mọ́ mi lọ́wọ́. But ẹ fi pé tẹ bá pùṣẹ̀ pẹ̀lú last one yìí owó yẹn máa jáde. Ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sá, mo wá aṣọ yín wípé tẹ bá ti kó dọ́kúmẹ̀ntì yín wá níjọ́ Friday tí a ti push through tí everything ti pé by ending of the month ó yẹ kí check in ready. ẹ wo ìgbín wà o. Ẹ̀yin náà ti ṣe dáadáa, ẹ̀yin náà ṣe yàn bẹ́ẹ̀. Wọ́n fatayé lè ní ìgbín tó ó tìkì ìgbín yẹn tìkì. A ní appointment. Ẹ máa ní appointment. Fi business ilẹ̀ yìí tó bá délé ó ń dún kèrèkèrè. Èmi fi òpè tẹ bá wá lọ́jọ́ Friday, ṣé wọn pé Friday a kì í ṣiṣẹ́ tó pọ̀ tó busy tó yẹ so after that. Ẹ máa fi ní pé mo jáde and ó lójú ibi tó gbọ́dọ̀ máa rí àwa ẹ̀ understand. Èmi kàn wò pé ẹ wo rúbi tẹ wà ẹ̀. Ẹ̀yin gan ẹ̀ rí pé tẹ ìwà mẹ́ àwọn odò kan wá. Ẹ mọ̀ ní ilé dúró táwọn kankan mọ́. Ìyẹn kọ́ ló tẹ̀ mọ́tà because nígbà tí màá kó village wọ́n sọ pé ẹ gbìyànjú gan. Èmi dẹ̀ ráwọn iṣẹ́ tẹ̀ ṣe nílùú yẹn gbìyànjú gan. Àmọ́ wọn àtàwọn máa kó bí mọ́tò tẹ̀ ń lò ń gbà yẹn náà lẹ́yìn ń lò. Àwọn ọ̀kẹ́rẹ́ tó máa ń tì tó máa ń yọ ọ̀sẹ̀ fún bọ̀ mí sí yẹn. Wọ́n á rò pé ẹ ti ju gbogbo level yẹn lọ. Mo kàn fẹ́ kẹ́ ẹ sọ mi fẹ́ ra ọkọ̀ tẹ̀ ní line. Ẹ sọ orú ọkọ̀ tẹ fẹ́ just name it. Ẹ máa rí gbà. Ìyẹn mo ní kí wọ́n á sọ fún yín. Adé. Ní wọ́n máa. Irú iṣẹ́ wo ló ń ṣe yẹn lọ? Ṣé tí ń ṣe ń sìn? Buying and selling ẹ mọ̀ online things ya ẹ mọ̀ n ti ń lọ ń gbòòrò sí ni ẹ̀. Kí ni ń jẹ́ buying and selling? Online things ni selling and buying ẹ mọ̀ online thing náà ni kí ni yẹn lọ fà gan ó lọ fà online ni. Ṣé ìyẹn náà ń pè tẹ́ ń pè lẹ́kọ̀ọ́ ní yahoo àbí kílẹ̀ ní kò? No kò rí lè jẹ́ yahoo bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ ẹ mọ̀ online ṣáà yẹ kẹ́ ẹ bá náà. Adé sórí ìlówó lọ́wọ́ o àmọ́ ebi ò paná kò sì sí nǹkan tí mo fẹ́ tí mi ò rí bí ìlú yìí ṣe tóbi tó yìí bí n bá máa pààrọ̀ mọ́tò mi bí ojú rẹ̀ sì fọ́ ni àbó òní làákàyè torí mọ́tò tó ń wí hun bí ọdún bíi mélòó kan mo ti lòyún kọjá mọ́tò mi mò ń lò báyìí ìyá mọ́tò ò sì jẹ ní. ìyẹn náà ò sí táwọn ọmọ máa ní. torí bí n bá fẹ́ mọ́tò márùn-ún lénìí ń rí àmọ́ bí iṣẹ́ oníjẹkújẹ àgbàlagbà bí ọmọ kékeré oníjẹkújẹ bíi tiẹ̀ ṣe bí iṣẹ́ wẹ́dà àbí kí ló kọ́. náà kò tẹ́ ẹ̀ ń ṣe kò rí lè jẹ́ wẹ́dà agbẹ́dẹ́ níbọ̀ tẹ̀ ayé ti kó lórí àgbẹ̀dẹ. ó dà ṣé oríṣẹ́ tó ń wò yẹn ó mọ̀ pé bó bá múra síṣẹ́ yẹn ó lè di èèyàn lánú ẹ̀ lọ́kúnlẹ̀ nínú bó o bá ṣiṣẹ́ tó ń ṣe yẹn lẹ̀ àìfàìmọ̀ kó má kàbà pé lórí ẹ̀ o. ìbọ̀lẹ̀ rẹ̀ ní bẹ́ẹ̀ àṣìṣì. àṣìṣì ó mẹ́ńtò ní Adé jáwọ́ nínú nǹkan tó ń ṣe
bó bá tún wá sínú abúlé yìí dákun ta fún mi má fi nǹkan kan lọ̀ mí mọ́ bó o bá dánwó ẹ̀wò láṣà ọgbàdàn. mo jẹ́ kó o ká wó bí ìka fi kọ́. mọ́mí wọn èèyàn wọn máa fi nǹkan lọ̀ wọ́n ní appreciate. Kalẹ̀ fọkàn ẹ balẹ̀ yóò máa pọ̀ tẹnu ẹ̀ dálẹ̀ àtowó àti gbogbo tó bá ní lọ́ní ọmọ pọ̀dà fún ọ. èmi ni mo sọ bẹ́ẹ̀ fún ọ. ẹbí náà bá tán láṣọ ẹ̀jẹ̀ tán lè kan náà ọgbọ́n. bàbá máa tọ́jú yín bàbá ṣẹ́gbọ́n ìbò I will spoil you máa fi owó máa fi tún ayé yín ṣe ẹ ṣe ẹkú gbogbo gbà so ẹ má wọrí máa ṣe kíní yẹn sí ti bá délé. bí èmi náà bá dókè ń lọ plọ́ọ̀gì fóònù mi kára láti yọ yí ọ. kálẹ̀. bàbá ṣé kò sí ká. mo fẹ́ ká sàbó lóògùn sí ní àṣà ló dífá fún ọmọkùnrin tí wà àti ẹjọ́ máa ń sọ̀rọ̀ lórí ayélujára wọn. ẹjọ́ sọ̀rọ̀ tó o bá fẹ́ kó sì kú sínú àwọn rẹ̀ orí ayélujára náà ló ti máa gbà tó máa gbà lọ rẹ̀ ẹ gbọ́dọ̀ fojú kanra yín mọ́ bẹ́ẹ̀ ni mo sọ ṣoṣo méjì ò gbọ́dọ̀ fojú kanra wọn torí tẹ́ ẹ bá ilé ìrìnnà tó dú ẹ̀yin méjèèjì bá ṣe mẹ́rin oògùn tí ń bẹ lọ́ọ̀rẹ́ ó bàjẹ́ o. kò gbọ́dọ̀ bàjẹ́ bàbá káàsì ẹ̀ lè pàdé ara wọn bí lásìkò pàdé ara wa gbogbo àsọtẹ́lẹ̀ ń parọ́ ọ bàbá ẹ ṣe ẹ pẹ́ fún mi ẹ má wọrí kẹ́ẹ̀tì owó tó dìrọ̀ lẹ́ máa ṣe kí nìyẹn fún mi sá ẹ ṣe bá ní sá ẹ pẹ́ fún mi. bá ṣáàjì bóòlù. I want you to stop all investigations about my wife's case, please. Because mo fẹ́ yanjú case yẹn fúnra mi. Wọ́n ń pè mí every time. Ẹ jẹ́ sọ pé kí ló dé? Látijọ́ tí kinní ti ṣẹlẹ̀, you are still investigating ẹ̀ sọ fún mi. My wife's life is at stake níbi tó wà yẹn. Tó bá pè mí, wọ́n máa gbé fóònù fún yín pé kó bá mi sọ̀rọ̀. Mo dẹ̀ mọ̀ bó ṣe ń ké, mo mọ̀ bó ṣe ń bẹ̀ mí lórí fóònù. Ẹ̀yin jókòó síbi ọkàn yín balẹ̀ yìí pé ẹ ṣe investigation. Iye tán sọ pé kí n lọ wá Ọlọ́run ti ṣe mo ti rí $13,000. Àwọn èèyàn ti rally round fún mi, wọ́n dẹ̀ ti get owó. Dóò wíwá tí mo wá síbí mi ò wá láti wá report anything. Mo kàn ní kí n yà lọ́dọ̀ yín kí n tó máa lọ sọ́dọ̀ wọn. Ipe situation tó wà ọ̀gá ẹ̀ ni. Kẹ má tún dára yín láwọn mọ́. Ẹ má ṣe any investigations mọ́. Mo ti rí owó tí fẹ́ gbé lọ fún wọn. Tí bá ti gbé ọ̀nà máa release ìyàwó mi. Please. Ṣé ẹ̀ fi pé action yìí ó dangerous ìlú? Lọ́dọ̀ wo? Ṣé mo ọ̀rọ̀ òfin là ń sọ yìí? Kété kàwá ti ṣe máa fi ṣe ká handle ẹ̀ ó ṣe yẹ kó lọ sá. Báwo ló ṣe yẹ kó lọ? Báwo ló tún ṣe yẹ kó lọ? The first day kẹ́ ṣiṣẹ́ yín bí iṣẹ́, second day kẹ́ ṣiṣẹ́ yín bí iṣẹ́, third day kẹ́ ṣiṣẹ́ yín bí iṣẹ́. Ìjọ́ wo lẹ wá fẹ́ ṣiṣẹ́ yín gangan tẹ́ sọ pé ìjọ́ wo lẹ fẹ́ ṣe tán? Ṣó dìgbà tán bá ọ̀tìyàwó mi? Mo béèrè lọ́wọ́ yín ni. Ẹ má ṣiṣẹ́ yín bí iṣẹ́. Sà ká fọwọ́ òfin mu bó ṣe yẹ kó lọ ní sàmà ó má dì wàhálà. Ok, tí bá ti mú ìyàwó mi dé tán ẹ wá lè ṣe nǹkan tó bá wù. Bọ́tà. Ó sá mi ó sá mi. Inspector Yemi, okay. Bá mi sọ fún Stephen ní anti-kidnapping squad kó yọjú sí mi ní right now because case yìí wà very very important báyìí o kó yọjú sí mi right now. O ṣe. Mo ti wà bí tẹ́sán. Mo
mo ti gbé wà lọ́wọ́ mi. Ọlọ́pàá kẹ̀ mi ò pẹ́ ọlọ́pàá o. Drop that gun. I can't drop that gun. You are lying. Bastard. Let's go! Basically, the king is confusing. I don't understand you. Ó dẹ̀ ń wò mí bákan. Ó lójú tó fi ń wò mí, ó ń jẹ́ kí n wà scared. Ó lójú tó fi ń wò mí náà. Ṣé o mọ nǹkan tí fẹ́ẹ̀ sọ? Ṣé o travel mọ́ ni? Ó dẹ̀ mọ nǹkan tó ń ṣe ẹ̀. Ó mọ̀ pé òun wò pé
kò máa mí ìsìn àbí bóyá nǹkan tó ṣe fi sílẹ̀ náà ló ṣe bàbá. Mi ò gbé sára mi kọjá mọ́ṣáláṣí. Sórí kíní tó wò abẹ́ ẹsẹ̀ ní méjì ó ṣàdàkọ́lọ̀ ẹ̀. Èyí ló dá wọn. Ó jẹ́ mọ́ bó ṣe rí. Òkè torí ẹ bá change nǹkan. Orí a ti mọ̀ pé mo ṣe nǹkan nìyẹn. Máa wí lówó mi. Tó ń wò mí báyìí kí ló tó ń wò mí ràn báyìí nítorí Ọlọ́run ó ṣàrí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi wọ́n mọ̀ wá fún mi ní 20,000 40,000 60 ó mọ̀ pé owó tó ń fún mi yìí kò ran problem tó wà nílẹ̀ yìí jọ nítorí Ọlọ́run mo rí tó ń gbé oríṣiríṣi mọ́tò káàkiri aṣọ oríṣiríṣi báàgì designer bàtà designer gbogbo irun ẹ báyìí irun tó wọ́n jù ló ń rà mo dẹ̀ ń sọ fún ẹ pé má tiẹ̀ fún mi lẹ́jà jẹ mọ́ kọ́ mi bó ṣe ń pẹja jẹ́ kí mi náà máa mẹ́kọ̀ owó fúnra mi ẹ̀rọ tó wà nílẹ̀ yìí ó pọ̀ ju gbogbo nǹkan tí wọ́n ń wò yìí lọ gbogbo owó tọ́rọ́kọ́bọ̀ yẹn kọ́ kò lè ṣe é jọ mo ń bèèrè nítorí Ọlọ́run tó mo mọ̀ pé àwọn èèyàn wọn fẹ́ finú wọn ra wọn wọ́n máa wò pé irọ́ mi fẹ́ kó mọ bó ṣe ń lọ please I'm begging you jọ ṣàánú mi. orí bí mo ṣe ń fi ẹrẹ rìn ọ̀rọ̀ ẹ yé mi ṣùgbọ́n nǹkan tí àwa ń rí ẹ̀yin èèyàn ẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ àwa tá wà nínú géèmì láti fẹ́ kúrò ṣùgbọ́n tí kò sí opportunity ṣé o mọ̀ pé ìsàlẹ̀ ọrọ̀ tó ń rí yẹn ó kún fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gbin mi ò bá fún ẹ ní advice pé ṣe sùúrù. mo tó ẹ pé yẹn ni má fún mi sùúrù ṣe bí gbogbo yín ṣe máa ń sọ nìyẹn ìsàlẹ̀ ọrọ̀ lẹ́gbin ìsàlẹ̀ ọrọ̀ ẹ̀gbin bóyá tí wàá ń bẹ̀ o ẹ máa ní ìsàlẹ̀ ọrọ̀ lẹ́gbin èdè jẹ́ káwa tá àti ẹ̀ tí ìgbébẹ̀ táwọn bó ṣe ń lọ ẹ jẹ́ ká rí ìsàlẹ̀ ọrọ̀ káwá decide fúnra bóyá a fẹ́ tọrùn bọ̀ àbá fẹ́ tọrùn bọ̀ ẹ̀yin sì rẹ́gbin tó wà ń bẹ̀ ẹ̀jẹ̀ ń dán báyìí jẹ́ ká náà lọ fojú wí ẹ̀gbin yẹn náà káwọ́ bó ṣe ń lọ ó dẹ̀ jọ́ torí lọ ọ̀rẹ́ mi ṣàánú mi jẹ́ kí n rí ìsàlẹ̀ ọrọ̀ jẹ́ kí n tiẹ̀ rí ìsàlẹ̀ ọrọ̀. ok o fẹ́ rí ìsàlẹ̀ ọrọ̀ mo fẹ́ rí. jẹ́ kí n béèrè question kan lọ́wọ́ are you ready ṣé o ready láti ṣe gbogbo nǹkan tí wọ́n bá ní kò ṣe láti wà okay. Of course I will. Mo máa ṣe kò sí nǹkan tó bá ní ṣe tí mi ò ní ṣe. For real? Kò sí nǹkan tó bá ní ṣe tí mi ò ní ṣe. No problem then. I'm ready to help you. Hey, what are we friends for? Hey, àwọn Yorùbá náà lọ sọ wípé ọ̀rẹ́ ìgbà ṣòro lọ̀rẹ́ àtàtà so má worry my help. Ó ṣe gan ni. Ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ni. Ìsinmi inú mi ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ sí ní dùn. Àbí anyway, má jẹ́ kí n delay ẹ̀ mọ́. Fẹ́mi lówó mọ́tò jẹ́ kí n máa lọ. Torí gbogbo ṣàfàrẹ́ balẹ̀ láti step kan sí kejì ni so mama get back sí nǹkan tó bá máa ṣe. Kọ́ mi ń dúró díẹ̀ owó tó dẹ̀ ń wò ti jẹ́ta yẹn náà. fún ẹni tí a fi rán tí kò jẹ ojú àlá mi nǹkan tí mo rí bẹ̀ ní wípé mo bá ẹ láàrin àwọn obìnrin tí wọ́n pọ̀ but ìgbà ọkùnrin níbẹ̀ ní wípé ó fẹ́ lo gbogbo àwọn obìnrin láti fi support ọrọ̀ ayé títí ẹ̀ wípé òun try láti fi wọ́n ṣe oògùn ọ̀la ṣùgbọ́n bí mo ṣe lálàá ẹ̀ kí ni ò ní ever possible àwọn ènìyàn náà máa padà gba ògo lódì ẹ̀yìn tí wọ́n kò fẹ́ lo ògùn tí wọ́n yẹn so wọ́n á rò pé instead of kò máa gbé àwọn ìgbésẹ̀ tó rough báyìí kò ṣe jọ kò bá lómi
lóòótọ́ kì í ṣe kó sọ fún mi kó fẹ́ ṣe ṣùgbọ́n àlá mi ò kì í tàn mí jẹ ọkàn mi ò kì í tàn mí jẹ so mo wá fẹ́ bẹ́ẹ̀ jáwọ́ mẹ́ má lọ sí level yẹn rárá. anyway ogun ìfojú ọkàn tó ní pé mo wúrẹ́ sàkókò ṣé mi á mọ̀ pé òun rà dáadáa báyìí fẹ́ bá mi sọ má dẹ̀ fi pọ̀sẹ̀ sí ìdílé mi bàbá yìí mo mọ̀ pé ọba ìwé kà ní nínú yíyẹ kì í fẹ́ fún ẹgbẹ́ yìí kà tẹ bá ti rí chase tó dàgbé wọ́n fẹ́ kà jù lẹ́ ti ní problem wọ́n ẹni mi ṣì mo lè gbà ẹni mi ò ní fẹ́ kó dá sọ̀rọ̀ ní ayé mi láti wákàtí tí mo wà yìí mo ní kó bá mi sọ̀rọ̀ lọ́jọ́kọ́jọ́ tó bá tó ti pè é omi ní ẹ̀ṣẹ̀ jíde àfẹ́kàtà tó ń yìí. Teresa. Hello, Baba. Ilé o. Mo kí ọ kú oríire. Kí ọ̀rẹ́ rẹ kó kú oríire. Mo ti lọ rí wo gbogbo tí ìṣẹ̀dá rẹ rọ̀ mọ́. Inú ẹ̀bùn ọ̀nà tá a fẹ́ ṣe fún ọ. Tó o bá gbìyànjú tó o bá ṣe owó làwọn ìtọ́kọ̀ kù sí ni pé ọ wá ọmọkùnrin kan tó lógo tí wọ́n bá léèyàn lógo ẹni tí gbogbo ayé mọ̀ tó ló lọ nídìí iṣẹ́ tí ń ṣe ẹ máa fẹ́ra yín tẹ́ ẹ bá ti di pẹ́ fẹ́ra yín tẹ́ ẹ jọ ṣe wọ̀lúwọ̀lú ọ̀tán ìgbìyànjú tí wọ́n kàn ṣe ni pé ó fún ọlọ́ṣẹ kan tó wẹ̀ tó o bá ti wẹ̀ bu díẹ̀ ní omi tó o fi wẹ̀ omi ìwẹ̀ rẹ̀ wá fèmí tí n bá parí iṣẹ́ náà fún ọ tó o sì ṣe tí mo ní o ṣeun tẹ́ni tó lógo tẹ́ ẹjọ́ ṣe lọ́kọ láyà láyàrá yín ọ̀tán ọ̀là ó lù kọjá ibi tó lérò. Yusuf láì ó máa Yusuf fún wa ó máa Yusuf ara ẹ̀ náà ìyẹn láti ẹ̀dẹ̀. But baby ẹ ti gbàgbé mo ní good news kan fún yín ètò ìbẹ̀rẹ̀ lọ́wọ́ mi pé kí ni fẹ́ sọ. pé good news bá wà anytime náà ló lè sọ àti pé o ní hide good news fún mi. Guess what? You know I'm not good at guessing now so whatever it is sọ fún mi kájọ enjoy good news. Anyway. I'm carrying a baby. Like, I'm pregnant. You are? I'm pregnant. What's to know you? Anyway, it's a good news, no? It's a very good news. But, you see, Obama ṣẹlẹ̀ ń sìn. Ṣùgbọ́n èèyàn máa ń plan fún nǹkan bẹ́ẹ̀ yẹn ni. And apart from that, bí àti ẹ mọ olùṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ tí a bá máa switch tó máa dìyàwó at least kó ṣe nǹkan àlejò bí ẹ̀ẹ̀mejì kó rí period ẹ̀bẹ̀ bí ẹ̀ẹ̀mejì then kí yẹn wá wọlé good news ìgbà yẹn ló ṣẹ̀ṣẹ̀ di good news ó tiẹ̀ tún dùn mọ́ mi torí ń sìn àdùmọ̀ pé o lè bí wọn kò ní sí wàhálà yẹn ń bẹ̀ but má jẹ́ ká ṣe yẹn sí okay alright I love you. Is that what you want? That's what I want. Okay. Love you. I love you too, but I'm not happy. Ọmọ nígbà olóhùn awo ọmọ níwọ̀n nílé àdìbàbà lọ́jọ́ àlá dáwọ́ àdùkúlẹ̀ o. Orúkọ ní ọwọ́ ẹgbẹ́ àdìbà fún ẹgbẹ́ nítorí lọ lè dáwọ́ orúkọ ní ọwọ́ àlùkò. Àdìbá fún àlùkò níjọ́ tí lọ lè kẹsùn. Orúkọ ní àwọn lẹ́kẹ̀lẹ̀kẹ́, àdìbá fún lẹ́kẹ̀lẹ̀kẹ́ níjọ́ tí lọ lè kẹkùn. Aṣọ púpọ̀ wọ́n nígbà. Ó yẹ sọ tiẹ̀ sínú ẹ̀. Àlọ́ fúnfún gbò, ọ̀dọ́ tí ẹ̀rọ fún bá bẹ ní àbùkù.
ọjọ́ ìlú lọ lẹ́gbọ́ àbúkú ti kú ṣé wọ́n lọ́wọ́ ṣiṣẹ́ yìí kò ṣe máa bí wọ́n ṣiṣẹ́ kárakára. ṣé dandan fún wa bẹ́ẹ̀ ṣe ní kì í ṣe láṣẹ bẹ́ẹ̀ ṣe ní kì í ṣe òun lè ṣe tèmi. ọmọ tó ṣe pẹ̀lú ẹ̀yìn kò lófin ó ti ṣe dà ṣe dà. ó yà sọ síbẹ̀ ọ̀sẹ̀ pọ̀ kankan lẹ́nu kúrúkú bí ẹjẹ́ ìsìnkúsì láti wọ̀ pàdé wọ̀ ọ̀dẹ̀ pàtàkì ọ̀nà òní sọ́nù rẹ̀ mọ́ ìlú pàtàkì ọ̀nà òní sọ́nù rẹ̀ mọ́ èyí ti jẹ́ tiẹ̀ tí ń burú ju ti tiẹ̀ àbọ̀ ọ̀sẹ̀ kankan ni. ojú sí gbogbo ìdáná bàbá ọ̀rẹ́ mi pé ẹ̀ understand nǹkan tèmi tíra ti sọ fún ṣe kí ẹ ti gbogbo ohun tèmi kì í pè pátá ni mo pè ẹni ohun tá a bá rí fọ́gbọ́ ni ọjọ́ ń gbọ́ ohun tá a bá rí fọ́gbà ni ọgbà ń dá. ọgbọ́n òun èrè wọn ni ọ̀tá ní mẹ́tò ọ̀rọ̀ ọgbọ́n alọ́mọdé ẹ̀ lọ́sìn pọ̀ pẹ̀lú ẹ̀ kò sóògùn lára wọn mọ́ bàbá mi lọ bẹ ṣe sí òun ògùn ilé tó lò ó. bàbá ọmọ mi sọ̀tọ̀ ọmọ tèmi pé ó dísẹ̀ gan ni. ogún máa wà lára ẹ̀ bóyá ètò ẹ bá mi bò dáadáa o. èmi ni òun tó mọ tí ó dísẹ̀ ẹ bẹ̀rẹ̀ mi. ẹ bọ́ ọmọ tí mo ní ẹ ní àṣepọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ti lò ó. èyí tẹ tó wá ní àṣepọ̀ pẹ̀lú ọmọ yìí náà ògbó dára yín náà ti padà sọ́dọ̀ tó lò ó. àwọn kankan ti wà tí ò yé yín dáadáa nínú ká ní ọgọ́rùn-ún obìnrin ló wà láyé márùndínlọ́gọ́rùn-ún wọn ti lògó àwọn tẹ́gùn olùfò lásán ni wọ́n. àwọn márùn tó kù nínú wọn ìyá ni wà àwọn èrò ọ̀kìn ọmọ àlékúta ọmọ àlékúta ọmọ àlékúta tààtà. bàbá ẹgbẹ́ máa bẹ̀rẹ̀ gbogbo ìyá yóò wà ìyá yóò sì ó ti kú. ọba tẹ̀ wúlò. káàdì ìyá mi ò bá kú tí ẹ bá lò ní. ẹ ti ṣe ẹ wúlò wúlò tó. ẹ jẹ́ kí n sọ kankan fún yín ọ̀nà àbáyọ wà fún yín o ẹ wà jáde síta lẹ́sìn gbogbo omi tẹ́ ẹ bá ti pàdé ẹ máa kí wọn wọ́n kí yín o wọn ò kí yín o èyí sáwọn kí wọn ẹ̀rẹ̀ o ẹ̀rẹ̀ o ẹ̀sẹ̀ kí nìkan nínú kíkì ilẹ̀ ti bá ẹni tí ayé wà lára ẹ̀ ẹ̀rẹ̀ tó ń sá ṣáàfọ̀ máa kí gbogbo wọn kí ní pé káfọ̀ wọn káàárọ̀ mo sọ̀nà àbáyọ fún yín ètò wọn bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tó yẹ máa kíyàn ni ẹ má kíyàn tẹ̀mí mọ̀ wọ́n bàbá ilẹ̀ wọ́n kò. ẹyin ló bẹ̀rẹ̀ tọ́ ọ̀sẹ̀ pọ̀ kankan lọ́kùnrin fi ẹ̀dẹ́. olùyè máa bọ̀ jẹ́ wá. mi ò mú nǹkan ọtí kọ́ ni wàá mú bí báyìí. ẹ ṣé o rí text message mi ni. chief mo rí but kó tẹ send sí mi kò yé mi then but gbàtẹ́ tí wàá pè mí pé ẹ̀ ń bọ̀ ń bí báyìí mo wà kémi náà dúró dé nítorí èmi náà fẹ́ jáde tẹ́lẹ̀ tẹ́ bá dé máa lè wá explain better. báwo ni òun ṣe máa sọ fún mi pé òun lóyún that's the thing ó yẹ kó ti clean area yẹn náà ó ṣe máa sọ fún mi pé òun ti lóyún òun rẹ̀ mọ bóun ṣe máa ṣe ó ṣe máa. ẹ wo olóyè ẹ̀yin náà kì í ṣe ọmọdé bẹ́ẹ̀ni níwọ̀n gbà tẹ̀dẹ̀ tí ń bá ọmọ ṣeré àjọṣepọ̀ tí ẹ lo rọ́bà dáàbòbò ó ti fi hàn pé ó máa result síbì kan. ọmọ yẹn dẹ̀ sọ fún mi pé ẹ láìpẹ́ òun gbé mi kàn rí gbogbo nǹkan tẹ́ ẹ ṣe fún un ṣé bí lẹ́yìn tó wà ń bàdàn ló ń gbé tí ó ṣe wá lóyún ṣe wá di problem. elegance yẹn a ti kọjá gbogbo level yẹn kọ́ là ń sọ ọ́ sìn bí kò ṣe ní retain oyún yẹn tó máa yọ dànù ìyẹn ni a wà lẹ́nu ẹ̀ sìn mi ì dẹ̀ kọ́ iye tó máa ná mi o àmì tó máa ná mi I am ready to spend anything mi ò kọ́ iye kí iye tó bá máa yọ kó jà ti yọ. báwo ni. mama tẹwà chief bàbá àgbàlagbà. elegance àbí microwave. microwave àsìdè hot ẹ ṣàmọ ṣe wà pa àwa china business yẹn náà dẹrẹ o ẹ ṣàmọ. tó bá yẹ kó rú àwa ilẹ̀ fúru àti yọ àti fi kan mí kan àti níìsí àti yọ dànù ti pẹ́ òun nìyẹn ń sin ẹ ti di bàbá bébì ẹ mọ ni ẹ kú palẹ̀ mọ́ sá ẹ rà sá. Mama, mo wọ gbòòrò. Chief, bàbá baby to be. Okay, má pẹ́. ṣé wọn kò lè fa gbogbo nọ́sẹ̀nsì yẹn ìwọ ló jẹ́ kó jèrè ọ̀rọ̀ lára mi náà ṣé wọ́n ṣe ń sọ̀rọ̀ sí mi wọn ò bí mi re kí n dá lóhùn. ẹ̀yin náà àgbàlagbà ló máa wọ́ mi. ẹ wo àgbà máa ń gbà ní àgbà yìí kí n gba. chief kí ló máa ṣẹlẹ̀ báyìí gan-an. ọmọ kó bímọ. àní ta ló sọ pé kó bímọ mò ń pè ẹ́ ní ọmọ gbogbo nǹkan tí o bá lè ṣe ni kó o ṣe make sure pé o ṣe oyún yẹn màá dẹ̀ fún ọ náà ní nǹkan kan. chief ilé gbà tí ilé ò dáa
tílé dàrú là ń ṣe gbogbo yẹn. ṣé ogun àdàkọ náà gbàdúrà kí lèyìn máa kó má tó mọ. ilé dẹ̀ ti tòrò ń sìn jẹ́ kó yọ oyún kúrò kí n free any amount. kò ń ṣe pé àti yọ oyún yẹn náà ló really hard bẹ́ẹ̀ yẹn but ṣe rí iye tó ń yọ oyún ó ti wọ́n gan o in fact fún level wà báyìí bí 3 million 4 million. máa fún 4 million. ẹ sọ pé. 4 million. 4 million naira. yes kó ṣáà ti yọ kí n kàn gbọ́ pé ó ti yọ ó tán. chief oyún yẹn ti bàjẹ́. ó ti bàjẹ́. owó yẹn máa ti wọ́n. a ní 4 million. 4 million ẹ ó yẹ. ìjọ má bínú kí nìkan tó wá fẹ́ ṣe báyìí because mi ò understand kí ni ètò ẹ̀ máa ní kó lọ yọ oyún kí nìkan tó wá fẹ́ ṣe sí báyìí torí pé gbogbo ilé ìbò ṣe ń gbọ́ pẹ̀pẹ̀pẹ̀ yìí kò jẹ́ mi ìgbà tó jẹ́ pé eléyìí ò ṣe first time ẹ̀ náà ó yẹ kó mọ̀ kan tó máa ṣe sí ó yẹ kó ti lọ bá nǹkan ṣe sí kìíní èyí ó sọ pé kò ṣẹ́yún ìwọ fúnra rẹ̀ wọ́n ń wo wọ́n ṣe sí ṣíṣẹ́yún náà ní next thing náà ó lè lọ ṣẹ́yún. ọ̀rẹ́ mi má dà lóhùn òun tí èkìtò tó ń sọ̀rọ̀ bí pé òun ni mo máa tẹ̀lé sí báyìí ó ṣe máa lọ ṣe má ṣe oyún kankan má ṣe oyún ẹ̀. ó máa dá òde pé lọ́rẹ́ ẹ̀ sìn ọ̀rẹ́ ẹ̀ wèrè wo. ẹ tẹ̀kẹ̀ yìí ẹ má àgbẹ̀ nítorí ọ̀rọ̀ ṣẹ́rí láì náà ní pọ́ìntì wo náà ní tọ́kùnrin kò lè ṣe òun pọ́ìntì wo náà ní. gbogbo wa náà lọmọ ibi tí máì tó ti rí mi ó dẹ̀ sọ fún mi wípé tí bá ṣe máa lóyún fún mi àti lè má ṣe period bóyá bí ẹ̀mí jẹ á lọ gbọ́ ọmọ bàbá ṣù. mo máa rí reke àbí báwo lè sọ̀rọ̀ báyìí ṣé téèyàn bá lọ́ọ̀bù èèyàn ṣé ìyẹn sọ pé ibi tíyàn ti ríyàn àbí ibi tíyàn ti pàdé ni kí ni àṣìkò tó sọ pé òun lọ́ọ̀bù ẹ̀ ṣé wọn lọ́ọ̀bù ẹ̀ lọ́ gbé sórí bẹ́ẹ̀ àbí ṣé pátá wọn ṣe gbogbo something wọn ò mọ̀ tó ń gbé gbogbo everything fún wọn ó wá lórí tó sùn wá ní òṣèyún ó tún wá dúró síbí bẹ́ẹ̀ ó wá ń dín tẹ́ǹdẹ̀ ni ó wá ń dùn òun pọn rọ́bọ́rọ́bọ́ wo nǹkan tẹ́mi ṣàmọ̀ ni pé lọ ṣẹ́ oyún yìí bẹ́ẹ̀ ni ó ṣe bí ẹni tí ò ní hope ni obìnrin tí ò bá ní hope ló máa fẹ́ foyún di ọkùnrin mọ́lẹ̀ ṣé wọ́n já a ni wo àwọn tó sọ fún ẹ pé kò séyún ọ̀bẹ jọ̀wọ́ máa fún àwọn gbogbo náà tún sọ fún ẹ yìí pé kí ló ṣẹlẹ̀ tó ṣe kí bàbá sọ tọrọ ó dáa. má ṣe oyún kankan má ṣe oyún ẹ̀ wo at least tí wọ́n yẹn tó bá sọ pé àwọn ò gba oyún yẹn nínú máa jẹ́ èrè tọ̀dọ̀ ẹ̀ wọ́n lè tẹ́kẹ̀ ọmọ ẹ̀ fún rẹ̀ oyún yẹn lẹ́kọ̀ọ́ tẹ́kẹ̀ ọmọ ẹ̀ má ṣe oyún o. jẹ́ èrè tọ̀dọ̀ náà àdéhùn ṣe ìkúlẹ̀ ń ṣe gbọmọ kékeré báyìí. ikú tó ń bẹ̀ sọ yóò ná máa kò make any sense. ẹ calm down ẹ̀yin méjì wọn appreciate mi ṣùgbọ́n mi wá sí ìgbà láti fi gbogbo láàgbà mo ti agree pẹ̀lú chief pé mo máa lọ ṣe ọ̀nà rẹ̀. Yes. Ó ti agree? Yes. Ó ti yé mi. Àló ti yé mi sẹ́. Ṣé orin jẹ́ kébì sọ kí ni pọ̀pẹ́ tó o bá ti ṣẹ́ oyún? Èmi àti aṣọ rẹ̀ mo má dà sí mi mọ́ nílé ńlá níbi tá a ti ń ṣe something. Ṣé o gbọ́ ọkọ tí mo ń bọ̀? A ní mi ò fẹ́ gbọ́. Ṣé o dẹ̀ rí ìwọ mi ò rí ẹ blame o? Ṣé olóṣó ni ìwọ yìí? Olóṣó sí èsì. Mo bẹ̀ bò. Onítorí ọ̀rọ̀ tó wà wà lẹ̀ kí ló ń ṣe é gan-an? Owó tó tiẹ̀ ló ṣí bọ̀. Ẹ kọ́ ṣe bí olóṣì ẹ̀. Ṣé o ló fẹ́ bá mi sọ fún mi? Mama di mama, ẹ mọ nǹkan, ẹ máa ń ṣe àkókò tó máa ń dùn wá. Because mama, a jọ ń gbé ní same compound ní ẹ get. Tábàdé kí n kiri tá à ń ṣe everything, ẹ kí n respond, ẹ kí n tasiwe, má ignore wa ni. Mama bẹ̀rẹ̀ ṣe ń wò wá, ìyá náà àkèrè nu ayé o. Mama, àá náà pọ̀ nu ayé gan o. Àpọ̀ ni o, mama, àpọ̀ o. Lẹ́ǹtì mama. Nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀, ṣe mọ̀ pé nǹkan tí oníkálukú ní ọ̀tọ̀ọ̀tọ̀ ni, olówó ò ní papọ̀. Sí nǹkan tó ṣẹlẹ̀ ní ní mímọ́ nǹkan tí mò ń ná. Kisha. Ṣẹ́rí mama ẹ má bínú ṣẹ́rí ibi tẹ́ sọ̀rọ̀ dé ó ti yé mi ó yé everybody jù bẹ́ẹ̀ lọ ó ti yé yín mẹ́jọ mo kàn fẹ́ tọrọ favour kan lọ́wọ́ yín
mi dẹ̀ ní máì tó bá lè ṣe fún wa mo lè mọ̀ pé máa ṣe náà dẹ̀ jù bẹ́ẹ̀ lọ ṣé rí ìkẹrin wa òun ló fẹ́ ṣe birthday kò sí bíbá yìí òun ti lọ níbi tó máa lọ ń bọ́ ọmọ kan tó máa lọ ń pàtì bẹ́ẹ̀ òun la fẹ́ lọ gbé ń sìn ká tó padà wá síbi òun la rí yẹn ṣe rí tẹ́ bá dẹ̀ lè wá inú mi máa dùn gan inú everybody dẹ̀ máa dùn gan. ẹ̀sẹ̀ ọmọdé ṣẹlẹ̀ mo tẹ̀ máa ń gbìyànjú láti kí máma ọkọ̀ máa sún náà mi ní ẹ̀rọ. ó ti náà wọ́n ṣe ó ṣàgbọ́ nǹkan sí mi náà sọ fún wọn wọ́n ṣe gbogbo àwọn èèyàn náà ló máa wò pé káwọn kíyàn bẹ́ẹ̀. táìmù wo ni birthday ọ̀rẹ́ yìí? má máa ń kọ́ tó wà fún mi. Friday ló fẹ́ ṣe birthday mi exactly 2 p.m. yes 2 ṣẹ́ni Friday ni bó ṣe sọ yẹn ẹni mọ̀ gbọ́dọ̀ ti bọ́ sí weekend. ó dẹ̀ bọ́ sí weekend. àbájá mọ́jú ni mama. mo promise yín pé màá wá. wàá ẹ dúró mama ẹ máa wá. orí nǹkan tí mo rí ju ẹ lọ ó ṣú ọ Ọlọ́run ó dá nọ́mbà yẹn lọ náà ó ti rí ó ṣe. níbẹ̀rẹ̀ àwọ̀ àwọn rí wọn adébá fún aláramojú èyí tí ó joyè nílé bàbá rẹ̀ ìgbà ṣẹbọ ìgbà ṣe tutù adé yìí ó kúkú yẹ lórí wọn. arákùnrin ewu wà ń bẹ ó ṣe má kọmọ lùbọ́ àbí kọ́ ọbẹ̀ nìkan dá nǹkan papọ̀ àbí kẹjọ rìnrìn àjò kan. bàbá ẹ ń fẹ́ jánà tí mò ń tà láti sọ ni pé ṣe rí olóbìnrin kan tá a gbọ́dọ̀ jọ ní àjọṣepọ̀ pẹ̀lú ẹ̀ ajé dẹ̀ wà lára ẹ̀ and mo ní ìdí ajé yẹn ó má tà gan sà. ajé òun lè jọ wá fẹ́ arákùnrin ìrìn tiẹ̀ lọ́tọ̀ ọ̀gbọ́n tán ní wọn mọ́ bí olórí gbéyàn rí o bá lè yan tèmi ibì kan náà lágbéyàn rí o kádàrá ò papọ̀ ni a lè yan rí ibì kan náà àmọ́ kádàrá wa báyẹn lẹ́dàá wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní kó o ṣe tiẹ̀ lọ́tọ̀ má bẹnikẹ́ni dò papọ̀ àbí kẹjọ rìnrìn àjò kan ewu wà ń bẹ o ewu wà ń bẹ. omi ìwádìí rẹ síbòmí. níṣòro sẹ́lẹ̀sọ̀ lóòrìn náà kòkòrò rẹ̀ níṣòro ọ̀gbọ́n lọ́bì ọ̀bì ojú rẹ̀ láti mọ̀ wọ́ ìgbìmí tí gbé ní làtẹ́ ẹ̀lẹ́kẹ̀ abiyama kan ẹgbẹ́ fún ọmọ rẹ̀ kó má kàtí wẹ̀ ẹ̀dúpẹ́ lọ́wọ́ orí yìí ẹ̀dúpẹ́ lọ́wọ́ orí yìí ẹ wò ó ní tó bá rú ni lójú báyìí àálọ̀ lè léèrè nígbà tó rú ni lójú yìí wọ́n á lọ lè bí àwọn ọmọ rẹ̀ léèrè ìpè ẹni tẹ́ gbé ológun ni ológun ẹ lè jẹ tán ẹ lè dájẹ ẹ ti gbọ́ ni mo sọ fún yín ẹ wá gbìyànjú àti ìdílé yín àti ìdílé tẹ bá ti ní ojú tán ẹ lè lówó lò. ẹ bàbá ẹ jọ máa bínú ṣé kò ní ṣe pẹ̀lú èyí tó máa ń kó bá ní àjọṣepọ̀ nínú àṣìgbẹ́yìn ṣé pé mi ní kọ́sítọ̀ ṣù kí ni problem ṣé wọ́n sọ fún ẹgbẹ́ wọn tó bá lọ́wọ́ ní ìbá ìjọ ní kọ́sítọ̀ ṣù ló máa ń bẹ̀rẹ̀ àwa pẹ̀lú kó mo lè fúlàní mo fi máa hàn ẹgbọ́n kan mọ́ kò ní ṣe pé ẹnìkan ló kọ́kọ́ ní bá a lásìkò kò sì ní ṣe pé ẹnìkan ló ní lásìkò kẹ́yìn owó kan náà ní ìlú tó wà fún gbogbo yín ṣùgbọ́n ẹgbẹ́ ẹgbẹ́ gbogbo yín náà ní lásìkò ẹ wo wò bẹ́ẹ̀ sì ń bá lásìkò kẹ́lò mi tó wá fún yín ẹ̀ẹ́dá skinny tún báyìí apá ẹ̀yìn èso náà lóò ní òkú abánilọ́rọ̀ láì níta abẹ́lẹ́kùn sunkún kẹrù ìtẹ́lẹ́kùn ẹlẹ́kùn sunkún láàárọ̀ yìí ń sẹ̀yẹ èso ní sí ní o èso ní sí ní o ẹ máa ń rìn nílé bí èso torí pé báwo bá kú àwọn oníṣègùn àwọn bọ́gbẹ̀rì bá kú ọ̀gbẹ̀rì ní sùkú ọ̀gbẹ̀rì àwọn kan ò ní torí ọ̀gbẹ̀rì kò dàbánu ẹni bá sì dàbánu àdìkú fani
ẹ̀sìn wá wà ẹ̀ gbọ́dọ̀ dára yín ẹ̀ gbọ́dọ̀ dára yín tẹ́ ẹ̀ bá dára yín tẹ́nìkan bá lọ lè dà nínú yín torí bá fọ́ orí ó fọ́ gbogbo yín. ẹ jẹ́ kó rí yín pé ẹ má lọ ṣe wọ́n á ní ẹ̀sà láì fún yín ẹ finú kan àtọ̀ kankan ẹ fi bára yín lò kàn fún ẹ bá ti ṣe ẹ jà yín lò àwọn ọmọ mi sì tẹ̀lé ẹ bàbá ẹ ò fẹ́ bí ní ti ìdálẹ̀ ẹ wò ní ìlú ní ìdálẹ̀ mi ò mọ àwọn àbíkọ́ tí àwọn náà nù àwọn náà gbọ́dọ̀ dálẹ̀ alẹ́ nìkan ò gbọ́dọ̀ dálẹ̀ bẹ́ẹ̀ ni máa dálẹ̀ gbogbo iná lè lọ dálẹ̀ ẹ gbọ́ abẹ́ náà ẹ máa dojú pé ẹ jíjó olówó ẹ jíjó olówó ẹ jíjó olówó. Ta ni o? Èmi ni bàbá. Mo mọ̀ ọ́ pé mo ti ń dóhùn ẹ̀wọ̀n. Omi ìwẹ̀. Lákùnrin òkúlà báyìí. Lọ́kàn rọra bá gbolo díẹ̀ bù wá. Kò sára sí pé kó má bàa ní kókò tó. Ó túmọ̀ sí wípé wọ́n fẹ́ kí iṣẹ́ ìlú wà kíákíá. Ìkìlọ̀ kékeré kan lẹ́nu. Níṣe tí ọmọkùnrin dúró lájọṣepọ̀ lẹ́ẹ̀kan gbọ́dọ̀ lájọṣepọ̀ ìwọ àti gbọ́dọ̀ súnmọ́ra yín mọ́ ọ́ tá a fẹ́ lò láàrin ó ti túlẹ̀ lẹ́ẹ̀kan bá a ti mú ìmí ọ̀gbọ́dọ̀ wáyé mọ́ ọ́ tó bá wáyé ọ̀làgbára ọ̀. Lóko náà ẹ ṣe gbọ́dọ̀ sá. Alani Ọlọ́run mo dúpẹ́ o orí mi dá mi Ọlọ́run mo dúpẹ́ o. Bí gbogbo yín ṣe máa ń sọ nìyẹn ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn ìsàlẹ̀ ọ̀rọ̀ ẹ̀gbìn bóyá tí wàá ń bẹ̀ o ẹ máa ní ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbìn títí tí káwa tá àti ètí ìdébè táwọn bó ṣe ń lọ ẹ jẹ́ ká rí ìsàlẹ̀ ọ̀rọ̀ káwá decide fúnra bóyá a fẹ́ tọrùn bọ̀ àbá fẹ́ tọrùn bọ̀ ẹ̀yin sì rẹ́gbìn tó wà ń bẹ̀ ẹ̀yẹ̀ ń dán báyìí jẹ́ ká náà lọ fojú wu ẹ̀gbìn yẹn náà káwọn bó ṣe ń lọ kó o dé jọ́ torí lọ ọ̀rẹ́ mi ṣàánú mi jẹ́ kí n rí ìsàlẹ̀ ọ̀rọ̀ jẹ́ kí n tiẹ̀ rí ìsàlẹ̀ ọ̀rọ̀. Okay, o fẹ́ rí ìsàlẹ̀ ọ̀rọ̀. Mo fẹ́ rí. Jẹ́ kí n bèrè question kan lọ́wọ́. Are you ready? Ṣé o ready láti ṣe gbogbo nǹkan tí wọ́n bá ní kò ṣe láti wà okay? Of course I will. Mo máa ṣe kò sí kó tó bá ní ṣe tí mi ò ní ṣe. Are you for real? Mo kò sí kó tó bá ní ṣe tí mi ò ní ṣe. Ìyá Ayọ̀lá kò ń di ìdò torí rí ọmọdé ni ẹni burú mọ́ èmi burú ẹni tí ó sọ fún tí ó dìjà òun ló wà. Àpẹẹrẹ ńlá gbà lọ́lọ́run fi hàn mí Ọlọ́run máa ló yọ mí pé kébí náà má sì máa bẹ́bẹ̀ ra mi kí máa bẹ́bẹ̀ fún ipò kí n lọ ṣiṣẹ́ Ọlọ́run máa ló jẹ́ kí n ṣiṣẹ́ orí mi ẹlẹ́dàá mi mi ṣe ọlọ́mọ jẹ́ ń dáràn mi ṣe. Mo dúpẹ́ o èmi kẹ̀ mi ṣe ta ni bàbá náà ni
Hello bàbá. Hello. Èkejì ẹ̀ ló ti kówó fún ọ látàárọ̀. Èmi náà retí ìrẹ́ ọyọ lọ. Lórí báwọn ọ̀rẹ́ mi dájọ́ ń lòdì. Kó o tètè kó wá kára dára kójú tó di pé yóò máa rọ̀. Bàbá ẹ̀ lè rí mi. Kódà mi ò rò pé lè rí mi mọ́. Kì í ṣe ti kú kì í ṣe tààrùn. Ẹ wo ṣé gbogbo ọ̀rọ̀ tá a sọ yẹn pátá èmi ò ṣe mọ́. Ebi ò ṣe mọ́ nítorí wípé ìbùkún Ọlọ́run ní mú nílà láìsí làálàá. Oko ọjọ́. Ta ló sọ bá fún ọ? Ta ló sọ fún ọ pé ìbùkún Ọlọ́run ní mú nílà láìsí làálàá? Ìṣemọ́. Làálàá lèèyàn fi rà bùkún lọ́wọ́ Ọlọ́run. Gbọ́ Ọlọ́run bá rí pé ó gbẹ́bọ ó ṣètùtù ó ṣe wàhálà ni ó tó dé ìgbìyànjú ẹ ládé. A pé ìbùkún Ọlọ́run ní mú nílà. Tó túmọ̀ sí pé bí n bá lè lọ ibi tí mo fẹ́ lọ kí n máa lọ. Bọ́bá ewu ẹ káńsù gbogbo ẹ̀ lẹ́ni tí bá ti ṣe káńsù ẹ̀ mi ì ṣe mọ́ mi ì ṣe mọ́ ó dàbọ̀ sá. Ó dàbọ̀ tó. Wọ́n gbọ́ wo ló mọ̀ sí ìdábàá yìí? Àwọn èrè ò tí ì fún olówó àti kálẹ̀. Okay. Kí ni problem ẹ̀ náà wà? Nílẹ̀ èèyàn ṣe máa ń láìkì bàbá yìí. Ṣé o fi gbòòrò náà tó ní ìfà máa ń fààyàn lápò ìyá rẹ̀? Bọ̀bọ̀ ń tẹ gan. Wáyé o mọ̀ ọ̀dà ni ọkọ̀. Ẹ̀ẹ́dẹ̀rẹ́ ní ní ìyẹn lọ́jọ́ díẹ̀ lè wá bẹ́ẹ̀ ní ọ̀rẹ́dẹ̀ ní ìṣòjọ́já ara gbé máa fọ̀ tó yá. Ilé lọ bẹ́ẹ̀ ní wá bí ní sá. Bẹ́ẹ̀ ní wá bí àwọn bí pàdé ní bẹ́ẹ̀ ní. Ọ̀rẹ́ ní sá.
mo ṣe ń bá ẹ̀sìn bá jẹ́ dọ́gbọ̀n láti máa sọ̀rọ̀ kó má dàbí àwọn tó ń sọ̀rọ̀ gbàgbọ́ fún ẹ̀rọ ọmọ ìṣòro ṣùgbọ́n ọmọ orí báyìí tàbí fún ọmọ jẹ́ òpó rẹ̀ ó dùn mí gan ó dùn mí because at times àwọn ibi kan máa ń wà tí wọ́n máa ń fojú jọ ẹ̀rí àwọn orí náà dẹ̀ tún wà tó ń fojú jọ ibi àti kọ́ náà máa kó wa ní fi yẹn sí ẹni kí n ní láti máa gbàdúrà dáadáa. Then, ṣùgbọ́n káwọ́ bọ̀ nínú àwọn kárí bọ̀ọ̀lù ẹ̀kọ́ ọ̀kọ́lùkọ́ iṣẹ́ tó kàn sí wọn pé máa advice ilé iṣẹ́ tuntun lọ síbẹ̀ lọ explain nǹkan tó ṣẹlẹ̀ sí ẹ fún wọn láti bẹ̀ lọ àwọn fún àwọn àmọ́ owó òkùnkùn ẹ̀ wọ́n kọ fún ẹ̀ fún àwọn àmọ́ owó oríṣiríṣi treatment àwọn fún ẹ̀ wọn náà ò dẹ̀ ní máa fi àsìkò yẹn spread ẹ̀ káàkiri fún àwọn èèyàn káàkiri gbòòrò. Listen, please, advice me, no, thank you, Lord. Nígbàgbọ́ wípé it is well. Ẹ tún wá ń jọ sẹ́yìn bẹ́ẹ̀, ṣé ẹ rò pé mi ní mọ̀ ni? Irú àìjẹ́ àwọn nìyẹn. Ẹ wá ń bá mi sọ pé ó ní ìdí kí ló ní? No, I'm not buying that from you. I am not. Nǹkan tí mo mọ̀ ní wípé ẹjẹ́ tẹ́lẹ̀ tó pé síbẹ̀. Period. Yes, I've given my order. I will always call to check back. Ìyá wa, ẹ má bínú. Ẹ rọra kú jókòó ma. Yes, ma. Ẹ rọra ma. Mo ní kí ni mo lè rí ṣe fún yín o? Àwa ni okó ta fún yín ní lẹ́tà mọ́. Bẹ́ẹ̀ni association of widows ẹ wo mo ti rántí but èmi ti make arrangement yẹn fún yín o because most likely mo ma travel towards that time but mo ti make all necessary arrangements lẹ fún yín because mo promise yín abẹ́yìn kọ́lẹ́ fẹ́ ṣe nǹkan lọ́n di 15 because 15 yẹn ó likely kí n má sí Nigeria kí n travel out ó dẹ̀ likely kí n wà around tí n bá wà around ma make sure mo wá fún rárá mi gbogbo nǹkan tí mo ní fẹ́ ṣe máa ṣe tí mo dẹ̀ sí ara mi náà máa rán representative wa gbogbo tí mo lè fẹ́ ṣe náà máa ṣe gbogbo olórin caterer decoration everything gbogbo ẹ̀ ni mo ti make preparation lẹ fún ẹ má wọlé ẹ̀fọ́ yín balẹ̀. ẹ ṣé gan mà ẹ pẹ́ fún wa o ẹ pẹ́ fún Ọlọ́run á dá àwọn ọmọ yín sí iṣẹ́ yín á túbọ̀ máa gbèrú lágbára Ọlọ́run ẹ nípàdé alágbèédá ẹ ṣé gan a dúpẹ́ o. ẹ máa tún dúpẹ́ ara ẹ̀ bá lọ ṣe ń sọ. Báwọn ọkùnrin láti ṣe pẹ̀lú ọkọ̀ ẹ fẹ́ sí pẹ̀lú ìdí wọ́ọ̀dù ni. Ẹ má bínú ewu ni question and answer gbogbo náà wọ́n á ṣe máa sílé olú ẹ̀ náà ẹ wojú mi kẹ́ ní ẹ̀mọ́ náà ṣé bí wọ́n ìwọ́n ṣe wà yìí wọ́n wà HIV positive ìyẹn nìkan tó wá kọ́ ẹgẹ́ mi wọ́n ti wà ní stage 3 yẹn mi pé anybody tó bá ní cancer tó bá súnmọ́ tó bá fọ́ ọkàn tó bá fọ́ pa ọmọ ẹni tó máa pass infection ara ẹni yẹn ni ẹgẹ́ gbogbo àwọn pàdé ní pátápátá bá ta súnmọ́ wọn ni wọ́n ti break down immune system wọn ò ṣiṣẹ́ mọ́ ẹ̀wọ̀n any sport báyìí ọmọ àti any sport báyìí ọmọ àti èmi kò mọ ìwà yìí mi mo ń sọ báyìí báyìí mo ń jẹun dáadáa mo ń jẹun lórí òògùn dáadáa mo ń sọ báyìí ẹbí wọn kẹbi wọn pé wá ókè wá ìtọ́ ìṣẹ̀kọ́ náà ṣe yẹn orí kẹbi wọn straight. Excuse me. It's not too much. You never done before. I go wire you for back oh. Hey, look at me. So, o sọ fún mi ní pé o mọ anybody. No, sir, I don't have anybody. I'm coming from Calabar, I'm going to Lagos, sir.
No. Yo, man. My country! My country! My country! Oh, my country! Oh, 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 my country! My country! My country! You can have it. Doctor, me understand the confusion. According to tests ta carry out, ni pé kò ṣẹlẹ̀ rí òdélé ayé kọ́rọ̀ lè dọ̀la ṣe kí n káyèfé nǹkan téèyàn bá dẹ̀ bára ẹ̀ láyé nípò yìí èèyàn máa accept ẹ̀ bẹ́ẹ̀ ni. You are now HIV positive ma. HIV? Ẹ máa take drugs yín ma, kò sí anything. Bẹ́ẹ̀ ni ma, no, àwọn èèyàn máa ní dáadáa ma, tẹ bá ń lògùn yín. What? So you are a rapist? Màmí ò ṣe rapist. Ẹ jẹ́ kí n sọ point of view. Ẹ jẹ́ bá mi bí wọn. Ẹ bí wọn pé ṣé wọ́n rape wọn ni. Kí n tàdá gbé nǹkan súnmọ́ nǹkan, tá a fi nǹkan sí nǹkan, tá a fi nǹkan kọ̀ọ̀kan. Ṣé kò dùn mọ́ wọn? Ẹ bá mi bí wọn question number 1. Question number 2 ni pé ẹ wò wọ́n dáadáa. From head to toe, ẹgbọ́n cargo ni wọ́n ti dàgbà. Ṣé wọ́n rape wọn? Ṣé kò dùn mọ́ wọn? Tọ́lá ní kò dùn mọ́ àwọn tó pọ̀ ṣòkòtò ká tó dáńsì àfúrá wá bí. Bóyá ìdúmọ̀ ẹ̀kọ́ ń dùn mọ́ wọn. Hello. Ẹ má gbé síra wọn. Madam. Orí ẹgbẹ́ yìí. Ẹ wọ́n yín padà wá bí. And you? Ẹ bá ti ń gbé kìíní síra wọn o. Nǹkan tó máa ń sọ mi nìyẹn o. Ṣé o máa ti dé kéèsì orí ẹ̀rọ pàṣẹ ṣe máa change ẹ̀ máa fi ṣe sí ọ̀rọ̀ wọ́ọ̀dù. Right now, you are arrested by the ọ̀rẹ́ ti bá wo madam ẹ̀ stop máa ẹ̀ tàbí ọ̀rọ̀ ẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ ní ìsìn tí ó bá ti méjọ́ wà sọ́dọ̀ yín ẹ̀ tí ó bá ti yàn wọ́n nínú gajúmọ̀ yìí ẹni wọ́n méjọ́ wà. Madam ẹ̀ sàrẹ́ má ṣe bẹ́ẹ̀ wọ́n tẹ̀ wọ́n ẹ̀ má gbà mí kì mo ní ṣe ìfamọ́ àánú ẹ̀ má gbà mí kì. Hello, let's go. Let's go. Èmi ni mo gbé kéèsì wẹ̀ tún arrest me. You need to be arrested, you rape. You will sell your house. Let's go. Gbogbo làálàá kòókòó ẹ̀dá nílé ayé àṣé lásán ni. Mo fẹ́ di 20, mo fẹ́ di 30. Kí la wá fi dà? Àṣé lóòótọ́ lòwe àwọn àgbà. Ṣùgbọ́n ṣá o, ikú ó yára ju ẹ̀sìn lọ.